lórí awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ ikú Ìléríolúwa Alọ́ba Mohbad. Ó dàbí wípé ọ̀rọ̀ náà kò tíì lójútùú látàrí bí ọkùnrin kan tó pe ara rẹ̀ ní VDM ṣe sọ pé ojú gbòun tì nígbà tí Naira Marley dáríjì Ìyábọ̀ Òjó lẹ́yìn tó bà iṣẹ́ rẹ̀ jẹ́. VDM sọ pé Naira Marley já òun kulẹ̀ látàrí bó ṣe dáríjì Ìyábọ̀ Òjó lórí ọ̀rọ̀ tí wọ́n ní Ìyábọ̀ Òjó sọ tó ṣe àkóbá fún iṣẹ́ Naira Marley lórí ọ̀rọ̀ ikú Mohbad. Nínú fọ́nrán kan tó ṣe ní VDM sọ pé ojú gbòun tì fún Naira Marley látàrí bí kò ṣe gba ìmọ̀ràn tóun gbà wípé kó gbé Ìyábọ̀ Òjó lọ sílé ẹjọ́ fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́. Gẹ́gẹ́ bí VDM ṣe sọ, ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ yìí ṣàkóbá ńlá fún orúkọ àti iṣẹ́ Naira Marley lásìkò tí ara ń ta àwọn èèyàn lórí ọ̀rọ̀ ikú Mohbad. VDM tẹ̀síwájú rẹ̀ wípé òun sọ fún Naira Marley láti fi ọwọ́ òfin mú Ìyábọ̀ Òjó, ṣùgbọ́n ó sọ pé Allah máa dájọ́. VDM sọ pé òun ní kó fa ìbínú òun sọ fún VDM sọ pé òun sọ fún pé kó fa ìbínú yọ nígbà táwọn bá dé ọ̀dọ̀ kọmíṣánná ọlọ́pàá. Ó sọ pé ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ ó ṣàkóbá fún orúkọ òun àti iṣẹ́ òun, tó sì sọ pé ókè, ṣùgbọ́n sí ìyàlẹ́nu òun nígbà tí Ìyábọ̀ Òjó tọrọ àforíjì lédè Yorùbá, Naira Marley dáríjì, èyí tó mú kínú bí òun tọwọ́ òun sì bọ̀. VDM tẹ̀síwájú náà wípé ìgbésẹ̀ tí Naira Marley gbé kò dùn mọ́ ọ̀rẹ́ rẹ̀ nínú, ìyẹn Sam Larry. Nígbà tí Sam Larry wí pé Naira Marley gba ẹ̀bẹ̀ Ìyábọ̀ Òjó, ó tako ìgbésẹ̀ náà tí òun sì ń ṣẹ́wọ́ sí Naira Marley láti má gba ẹ̀bẹ̀ Ìyábọ̀ Òjó nítorí pé òun mọ̀ pé Ìyábọ̀ Òjó kò ní mú àdéhùn ṣẹ. Tẹ́ ò bá gbàgbé, Sam Larry àti Naira Marley làwọn èèyàn náà kà sí wípé wọ́n lọ́wọ́ nínú ikú tó pa Mohbad, ṣùgbọ́n tí ilé-ẹjọ́ sọ pé wọn kò mọwọ́ kò mẹsẹ̀ lórí ẹ̀sùn náà.